Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Mobímpé? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn kọ́pù méjèèjì yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí o. Ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, a gbé wá sórí etígbọ̀ yín wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé wọ́n ń fèsì àwọn challenges kọ̀ọ̀kan. Challenges náà ni ọ̀rọ̀ ọmọ bíbí, ṣùgbọ́n báyìí o, a kò mọ nǹkan tí ó tún ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì báyìí. Ọ̀rọ̀ yìí kí ló ẹ rò pé ó ń fa ọ̀rọ̀ yìí? Kí ni ẹ rò pé ó ń fa òkùnfà bí àwọn fans bí wọ́n ṣe ń blast àwọn méjèèjì? Ìròyìn nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé òun là mú wá sétí ìgbọ́ yín lénìí. Ẹ wá nǹkan fìdílé ká lè fún yín ní kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ ká lè fún yín ní kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé o, wọ́n ti gbé ìròyìn kan lọ sí orí ìtàkùn ayélujára wọn Instagram. Wọ́n ti lọ kọ síbẹ̀ wípé wọ́n sọ fún fáǹsì kan tí ó ń sọ pé kí ìyàwó rẹ̀ kó gbìyànjú láti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan láti fi rí ọmọ bí. Ṣùgbọ́n o, Lateef Adédìméjì tí ó jẹ́ ọkọ Mobímpé, ó ti padà lọ sí orí póòsì náà, ó ti lọ reply fáǹsì náà. Ó sọ fún yín pé ó ní kó fèsì láìfù rẹ̀ wípé kò sí nǹkan kan tí ó kàn án pẹ̀lú àìrọ́mọbí wọn. Ó ní àwọn kọ́ ni ó ń ṣe ọmọ, pé Elédùmarè òun ló ń ṣe ọmọ. Ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí àwọn fáǹsì kí wọ́n máa ṣe báyìí sí àwọn kọ́pù yìí? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.